ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Bóyá ìta ẹ̀ ṣẹ̀ wò, èyí tó ń bọ̀ lọ́nà tàbí ìta àti wò tipẹ́tipẹ́, ibi báyìí gangan la ti ń sọ fún wa nípa àwọn sinimá yẹn. Bá a ti ń rìn gbèrègbèrè lórí YouTube, mo tún rí nǹkan míì tí ń bá yín mú wa o. Kí ni mo mú wá? The Crown Prince láti ọwọ́ Mr. Latin, The Crown Prince. Ṣé ẹ ti wo sinimá yẹn àbẹ́ ẹ̀ tí ì wò? Ṣé ẹ ti rí àbẹ́ ẹ̀ tí ì rí? Ó yá, ẹ máa lọ sórí Mr. Latin TV lórí YouTube báyìí kẹ́ ẹ lọ wò ó. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, Mr. Latin ti ń fún wa ní tuntun. Mr. Latin fún wa ní ṣamọ́, èyí tó ń fún wa yìí ó wà ń bẹ̀ láti ọ̀dọ̀ Ajaguntaniwa part 1 and part 2. The Crown Prince rèé, eléyìí tún gbẹnu tán, ó gbẹnu tán. Ṣé ẹ wá mọ bí sinimá yẹn ṣe lọ? Àbẹ́ ẹ̀ mọ bó ṣe lọ. Ó dà, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ ká jọ yànnàná Crown Prince. Àfàìmọ̀ kó má jẹ́ pé àṣírí kan ń bẹ láàrin kábíyèsí àti àrẹ̀mọ tó jẹ́ apá. Torí ìwà tí apá hù nínú sinimá yìí, ìwà tó lágbára ni. Bẹ́ẹ̀ ni ìwà tí ọba gangan hù, ìyẹn Ọdún Adékọ́lá, ìwà tó lágbára ni. Ọdún Adékọ́lá tó jẹ́ ọba, ó fẹ́rẹ̀ẹ́ lè gbé gbogbo ìlú, ó fẹ́rẹ̀ẹ́ lè gbélé apá lọ́wọ́. Ẹ̀gbọ́n apá tó jẹ́ Àníkẹ́ Àmì, ọkọ tiẹ̀ Fẹ́mi Adébáyọ̀ kò jẹ́ nǹkan kan lójú apá o. Apá kan ń ṣe bó ṣe wù ú, ó ń tẹ̀lé báṣubàṣu tí ojú àwọn alálẹ̀ ìyún Sọ́lí Ògbólágadé Ògbólúkẹ́ tó máa mú nǹkan wá fún ọba, fún Ọdún Adékọ́lá. Kábíyèsí ẹ lo kíní yìí o, ìṣọ́ra ló wà fún nǹkan kan ní o. Kábíyèsí máa pé ààrẹ mọ́ pé ìwọ náà máa bọ̀ wá lò torí bí n bá ti gbéṣẹ̀ òun kú ló máa dọba. Omi ìdẹ̀fẹ́ kíkú kan pa báyìí ní ìsìn. Kábíyèsí tún dìde kúrò lórí àpèrè lórí ìtẹ́, ó tún ní kí apá tó jẹ́ àrẹ̀mọ kó wa bọ́ sí orí ìtẹ́ yẹn. Ẹ wo bí mo ṣe ń sọ yìí, mo lérò pé ẹ̀yin náà ti mọ̀ pé sinimá yìí sinimá tó nítumọ̀ ní látọwọ́ Mr. Latin. Ó yẹ ká mọ̀ pé Mr. Latin ò ní fún wọn ní ṣànà àbí Ọlọ́run. Àwọn òṣèré pọ̀ ń bíbáyìí, àgbà òṣèré wọ́n pọ̀ ń bíbáyìí. Ọláìyá Igwe, Àpàǹkúfọ̀, Òkèlè, Fẹ́mi Adébáyọ̀, Mr. Latin fúnra rẹ̀, Paragon, Ògbólúkẹ́, Àníkẹ́ Àmì, Ọdún Adékọ́lá. Ẹ wo wọ́n pọ̀, èrò pọ̀ ń bẹ̀. Ẹ̀yin ẹ lọ wò ó, ẹ gbádùn ẹ̀ dáadáa. Tẹ́ ẹ bá ti lọ wò ó, ẹ máa padà bọ̀ wá sí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín lẹ̀. Ẹ̀yin náà review fíìmù yìí, kí lẹ máa rate ẹ̀. Ẹ jẹ́ kí mi sọ rating tiwa fún yín. Iṣẹ́ ńlá ni bàbá Latin ṣe o. Ṣé ẹ mọ̀ pé gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà? Lọ́dọ̀ tiwa ń bí, a máa rate ẹ̀ ní 8.3/10. 8.3/10. The film stands tall on strong performance, especially from Odun Adekola and Bolaji Amusan, blending humor with royal intensity. Sinimá yìí ní agbára. Ẹ̀yin náà lọ wò lónìí. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ kàn ṣe alábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé, ẹ má gbàgbé láti bá a subscribe sí bíbáyìí kẹ́ ẹ tún tẹ notification bell yẹn o. Títí ìgbà míì tá a tún máa fi ríra, èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá. Ó dàbọ̀.